Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa ọ̀dẹ̀ òdùnbí tó ẹ̀yin ènìyàn mi a máa tún ti dé o pẹ̀lú ìròyìn ayọ̀ pẹ̀lú ìròyìn ìyanilẹ́nu kan ni o. Ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ohun tó tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run mà ṣe o, àṣé pàkúté tá a dẹ fún àparò àgìlìtì ló mú. Òwe yìí ìròyìn ló bí òwe yìí jáde o. Ọlọ́run ṣeun o, àṣírí tú, àṣírí pàkúté tí wọ́n dẹ fún olóyè Sunday Igboho ó ti tú o. Ìfura òun lo oògùn àgbà nítorí tọ́ni torí wọ́n ní pánsá ò fura pánsá jáná. Ṣé wá rí, ó jẹ́ ká máa fura o nítorí ìgbà mìíràn ẹni a bá gbójú okùn lé ó lè má jẹ́ ní agbá o. Ẹni a ní kó kíni lẹ́yìn ó ṣeé ṣe kó padà sí kíni kó fi ẹ̀gún sọ́wọ́. Àṣírí pàkúté tí wọ́n dẹ fún olóyè Sunday Igboho ti tú. Ìgbòho òòṣà, ẹkùn ọkọ̀ Fúlàní baba, owó baba dámì, àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rẹ́rìn ká sọ pé a rẹ́rìn. Baba, Ọlọ́run á túbọ̀ máa gbé yín borí gbogbo àwọn ọ̀tá yìí. Ọlọ́run á túbọ̀ máa tú àṣírí gbogbo àwọn ẹni ibi níbikíbi tí wọ́n fara pamọ́ sí. Àṣírí ti tú o. Ṣé rí, kò sí nǹkan méjì ju lórí ọ̀rọ̀ protest yìí náà ni. Protest yìí ó kàn bí a lot of things, ó mú a lot of things àṣírí jáde tí ó jẹ́ wípé ó sì ń fi ojú àwọn aṣebíyàn. Ó dá eré ẹtú jẹ́ ń gbé yín débẹ̀, ẹtú jẹ́ ń sọ kínní kan fún yín. Ṣé ẹ rí, tí bá sọ fún yín pé protest yìí ẹ̀yà méjì ló pín sí. Protest yìí àwọn èèyàn ọ̀nà méjì ni protest yìí wà. Ṣé ẹ rí, protest tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀nà méjì ipa méjì ni wọ́n pín sí. Ṣé ẹ rí, ìjọba ti dá àwọn kọ̀ọ̀kan síta, àwọn tó jẹ́ wípé àwa gan ò tètè mọ̀. Ṣé mọ̀ pé protest ti di méjì, ìkan end bad government, ìkan say no to protest. Ẹ lọ wò dáadáa, protest yẹn ti di méjì báyìí. Ṣé rí, iṣẹ́ ọwọ́ àwọn ìjọba ni. Wọ́n ti dá àwọn kan síta láti dọ́gbọ́n ṣe bíi pé àwọn nífẹ̀ẹ́ Tinubu. Àwọn yẹn ló ń dúró as say no to protest. Bákan náà wọ́n tún dá àwọn kan náà síta láti lè máa ṣe bíi pé àwọn ò nífẹ̀ẹ́ Tinubu. Àwọn yẹn ló ń darapọ̀ mọ́ protest lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn yẹn náà pariwo end bad government, tó túmọ̀ sí wípé wọ́n ti fi protest yìí wọ́n ti fi lo ṣe àwọn àǹfààní mìíràn jáde tó jẹ́ wípé àárò bóyá ara wa náà ló tún ṣe ara wa. Ẹ máa wo, ẹ wá wo ọ̀nà tí wọ́n ń lò báyìí. Ẹ wá wò ó now, wọ́n ti lo pàkúté tí mo máa ń sọ wípé wọ́n dẹ́lẹ̀ sí ni wípé wọ́n lo máyégún láti fi dẹ pàkúté ní pé láti fi lè fi trigger ìbínú olóyè Sunday Igboho ni. Wọ́n lo máyégún láti fi lè fọ́ọ̀sì olóyè Sunday Igboho jáde síta. Wọ́n lò ó láti ẹmọ bíi kọ́fì nǹkan fínná mọ́yàn pé tá a bá fínná mọ́ dáadáa á sọ̀rọ̀. Òun lọ́wọ́ lo máyégún fún láti fi lè rí i pé olóyè Sunday Igboho sọ̀rọ̀. Ó jáde ó pariwo pé nípa protest yìí. Báwo ló ṣe lo máyégún? Even àwọn international community àwọn gan wọ́n ti dá sí ọ̀rọ̀ yìí, wọ́n ti gbé ọ̀rọ̀ wa yẹ̀ wò. Nítorí náà, torí ẹ̀ ni ìjọba ṣe ń wá ọ̀nà kọnà láti fi lè rí wípé Yorùbá ò ní pín. Torí ẹ̀ ló ṣe ń wá gbogbo ọ̀nà kọnà láti rí pé wọn ò ní fún wa ní òmìnira wa. Ṣùgbọ́n bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Yorùbá nation náà la fẹ́. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Yorùbá nation ló lè ṣe. Nítorí wípé ṣe rí òmìnira wa òun ló jẹ wá lógún. Nítorí pé kò sí ohun tó dàbí òmìnira. Gbogbo àhesọ ọ̀rọ̀ tí wọ́n ń pariwo lọ́wọ́lọ́wọ́ yìí pé olóyè gbàbọ̀dè ara pàkúté ni. Ẹ wo, ẹ máa bá mi ká lọ, ara pàkúté ni. Wọ́n wá gbé gbogbo ọ̀nà, wọ́n gba gbogbo ọ̀nà láti fi lè rí wípé tí ọ̀rọ̀ yìí bá ń lọ lọ́wọ́ ìjọba máa wá tó ti trigger olóyè Sunday Igboho jáde tó ti sọ̀rọ̀. Ìyẹn làwọn ìjọba máa ń mú bẹnu. Ìyẹn làwọn ìjọba máa tag káàkiri tó máa pariwo kiri. Ìyẹn ló máa fi mú pé àṣẹ ti rí wípé wọ́n Nàìjíríà ní wá. Ṣe rí wípé ebi tó ń pa wọ́n ni. Ṣe rí pé inú tó ń bí wọn lọ́ fi ń pariwo pé àwọn fẹ́ pín. Wọ́n á máa lò yẹn against àwa fún àwọn international community láti fi lè jẹ́ káwọn international community rí wípé
wípé bóyá little misunderstanding lásán ni pé wọn ò ṣetán láti lọ bẹ̀ irọ́ o àwa Yorùbá nation a ti ṣetán láti pín nítorí wípé má foko mi dànù ọjọ́ kan là á kọ̀ torí ẹ̀ lẹ́ṣẹ̀ rí tí Máyégún fi jáde tó ń sọ ìsọkúsọ kiri tó ń sọ̀rọ̀ tó ń pariwo pé olóyè Sunday Igboho pé ó ti gbàbọ̀dè òun lẹ́ṣẹ̀ rí tó ń pariwo pé olóyè Sunday Igboho ti gbàbọ̀dè even when you know that you don't have any evidence and yet you still keep saying it bàbá ẹ̀ dánú o sorry to say at least gbogbo ayé lórí bàbá yìí nígbà tí bàbá wá sí Ìmẹ̀kọ ní Ìbàrà tí wọ́n wá búra tí wọ́n sọ wípé tí wọ́n ń búra pé àwọn ò gba owó lọ́wọ́ anybody tí bàbá gan jáde tó ń búra pé òun ò gba owó lọ́wọ́ anybody and yet you still keep going forward ọ wá ń lo Máyégún láti fi lè máa trigger bàbá ọ ń lo Máyégún láti fi lè jẹ́ kí bàbá sọ̀rọ̀ but irọ́ lẹ fi pa ṣẹ́rí irọ́ lẹ fi pa o ẹni Ọlọ́run ò pa ni ẹ̀dá kan ò lè pa nígbà tí kò sí genuine reason kò sí genuine evidence fún ẹ gbogbo adẹ̀ ti rí i pé olóyè Sunday Igboho ti búra genuinely pé yes ìran ilẹ̀ Yorùbá lòun wà fún lólórí burúkú èèyàn kan bá jáde ṣé nítorí owó nítorí àtẹnujẹ sorry to say o bàbá ẹ̀ ti dàgbà jù bẹ́ẹ̀ lọ ṣé nítorí owó tó jẹ́ pé wọ́n fún yín ni wọn ò lè fún ọmọ yín owó tó jẹ́ pé wọ́n fún yín ni wọn ò lè fún ìran yín owó tó jẹ́ wípé ẹ̀yin nìkan lẹ lè gbà bẹ́ẹ̀ bá kú wọn padà gbàgbé gbogbo ìdílé yín ẹ lọ́n ti yín nìyẹn ṣé ẹ wá ronú ṣó wá jẹ́ kẹ́ ẹ hùwà ìbàjẹ́ lẹ̀ kí ọ tó kú ṣé ẹ ti gbàgbé pé ń tẹ bá ṣe lọ́mọ ń bọ̀ wá bá ẹ̀yin náà wò ṣé tó àwọn ọmọ yín bá ń gbé ṣé gbogbo lifestyle tí bàbá wa ń lò lélẹ̀ ẹ má gbàgbé o tá a bá padà gba òmìnira wa yìí ṣé mọ̀ wípé àwọn ọmọ yín náà ó ṣeé ṣe kó má padà jàǹfààní ẹ̀ torí àwa ò kọ̀ ní dájú bí ẹ̀yin ṣe hùwà ìkà yìí àwa ò ní dalẹ̀ torí pé a mọ̀ pé ọ̀rẹ́ mi dà mí èmi náà dà ìwà ọ̀dàlẹ̀ di méjì Máyégún ẹ̀ dojú tì mí gan sa ó wá ń lo Máyégún láti fi lè máa fi bí àwa Yorùbá nation nínú wọ́n ń lo Máyégún láti fi lè máa fi trigger wa láti fi lè jẹ́ kí àwọn èèyàn rí i pé bóyá àwa ní Nàìjíríà ni wá láti fi lè jẹ́ kí àwọn èèyàn máa wò pé kí àwọn international community gan máa wò pé lóòótọ́ ni inú tí ó ń bí wọn ló jẹ́ kó máa pariwo pé àwọn fẹ́ lọ wọ́n ṣe pé bóyá wọ́n jà wọ́n wá lo òun láti fi lè máa rú wọ́n fi ń rúgbó wọ́n fi ń rúná just for them to know ẹ má gbàgbé wípé bákan náà ó ní ìwà kan tó tún hù ìwà òṣì kan tí wọ́n hù lánàá tí ó jẹ́ pé ọlọ́pàá kan jáde tó ń sọ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu wípé òun rí bọ́ǹbù ó lóun lọ lọ́nà lòun rí bọ́ǹbù lọ́nà tí a dẹ̀ gbọ́ pé bọ́ǹbù yẹn explode go online you will see the videos ẹ máa rí àrísí gbogbo nǹkan tí mo ń sọ yìí tí a dẹ̀ gbọ́ pé bọ́ǹbù yẹn explode now Máyégún náà ló tún wá ń lò fi trigger ẹyẹ ènìyàn mi ẹ wò in as much as possible Yorùbá nation la fẹ́ gbogbo kọ́tọ̀kọ́tọ̀ yóò ti sú wa we are fucking sick and tired of this rubbish Yorùbá nation ló lè ṣe unto this matter ẹyẹ ènìyàn mi subscribe like share follow àwọn ká mi lára ẹ wò ẹ bá wa tẹ̀ kanlẹ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tó yẹ pé o ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ wò ẹ bá mi make sure pé share káàkiri ẹ jẹ́ kó lọ viral to all over the country kí wọ́n mọ̀ pé in as much as possible Yorùbá nation ló lè ṣe ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé Yorùbá nation la fẹ́ ìran òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún tó ẹ̀yin ènìyàn mi àìṣẹ́ rẹ̀ èrè káyọ̀ púpẹ́ títí onílé àrẹ̀lẹ̀ until this matter next time we dey use this opportunity to let you know say we's coming back ó dàbọ̀.